lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Muslimat. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Muslimat. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wa àti títẹ̀ fún wa kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Muslimat TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Muslimat TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀kẹ́ ti sí. ẹ láwọn kan wà tó jẹ́ tó bá dọjọ́ ìwé àlùkìyámà gbogbo nǹkan tó bá wùn kó ṣe ó máa jò kanlẹ̀ bí táyà ni bí táyà mọ́tò. Muflisu ni. Anakumullah. Ǹjẹ́ àwọn muflisu yìí ó ní bí yẹn ṣe dá wọn mọ̀? Akramakumullah. Ànábì júwe Sallallahu alayhi wa sallam. níbi ọ̀rọ̀ ẹnu wàá dá wọn mọ̀. Akramakumullah. níbi ìwà Akramakumullah. wàá dá wọn mọ̀. Akramakumullah. Muflisuna Salasatun mẹ́ta ni wọ́n. Kalbu Sayd. Orí ajá tó fi ń dẹdẹ. Wal-Bakhil. Ahun òun lówó lọ́wọ́ ó ní nǹkan. Wal-Mughtab. Àtẹni tá ń sọ̀rọ̀ ẹ̀ lódì. Tí ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn. Tí ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn. So mẹ́tẹ̀ẹ̀ta ni muflisu ni. Akramakumullah. Àwọn muflisu yìí. Kalbu Sayd. Orí ajá tá fi ń dẹdẹ. Yanfa'u li ghayrihi. Yalhaz wa yazhab sayduhu. Yóò máa lá yóò pẹran. Yóò máa yalhaz. Yóò máa mí fi ahọ́n yóò máa lá yóò yọ ahọ́n dínú yóò máa mí hẹlẹhẹlẹ lórí ẹran tí ò ní jẹ ẹlòmíì ló pé fún. Allahu Akbar. Ó ṣiṣẹ́ fún so gbogbo iṣẹ́ tó fẹ́ ṣe fún èèyàn àfún rẹ̀. Akramakumullah. ló bá dijọ́ gbé alkiyama ẹlòmíì ni ó jèrè. Wal-Bakhilu yajma'u al-mala wa yazhabu maluhu li ghayrihi. La ilaha illallah. Ahun yóò máa kówó jọ ẹ má bà mí ná ẹ má bà mí jẹ ẹ má bà mí. Tàbá ná yóò dínkù kò ní lè ná fún rẹ̀ àmọ́ ó kó o jọ ṣé yóò gbẹ lọ gbére kò ní gbẹ lọ gbére ó kó o jọ kalẹ̀ fẹ́ lòmíì ni tí ó ná fún tí ó bá ná lẹ́yìn ẹ̀ òun ni ó máa ṣe sáàbù ẹ̀. Wal-Mughtabu yaghtabu an-nasa wa tazhabu hasanatuhu li ghayrihi. La ilaha illallah. So ìwọ tó ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ó bí muflisu nìyẹn. Anakumullah. Gbogbo ohun tó ń kójọ ní dáadáa fún kò ní bá nǹkan kan bẹ̀ mọ́. La hawla wala quwwata illa billah. Rasulullah sallallahu alayhi wa sallam atadruna mal muflisu qalu al-muflisu fina man la dirhama lahu wala mata' faqala wal muflisu min ummati yati yawm al-qiyamati bi salatin wa siyamin wa zakatin wa yati qad shatama hadha wa akabla mala hadha wa qazafa hadha وسفك دم هذا وضرب هذا فيعطى هذا من حسناته وهذا من حسناته فإن فنيت حسناته قبل أن يقضى ما عليه أخذ من خطاياه فطرحت عليه ثم طرح في النار. Sallallahu alayhi wa sallam. Ànábì ni tó bá dijọ́ gbẹ̀dẹ̀ alkiyama ṣe mẹ́ni tó jò kan lè bí táyà
àwọn sàbẹ́ ní ẹni tó jò kan lẹ̀ ẹni tí ò lówó ni kò ní nǹkan kan ni kò ní dúkìá Ànábì dá rárá Ànábì ní balil muflisu min ummati ẹni tó jò kan lẹ̀ nínú ìjọ òun yati yawmal qiyamati bi salatin wa siyamin wa zakatin ó dé ó kórùn dé rẹpẹtẹ ó ní lókìrùn ààwẹ̀ lókódé yìí zaka lókódé yìí zaka ló yọ káàkiri ìgbà tó wá dé wọ́n tí kọdíṣà tá máa háza lẹ́nìkan bá dé lẹ́nìyàn bá ní ó bú mi o mo fẹ́ gbẹ̀san wọ́kọ́zà fàháza ó parọ́ mọ́ mi tí ń sọ ó ní mo sọ kọ́sífù yẹn oríṣiríṣi ni akramakumullah ó lè ní pé oníṣìná ni ó lè ní pé òpùrọ́ ni Allah ó lè ní pé kò gbogbo tó ń sọ kò dáa so òun náà ó dé wà ákàlà màlà háza owó tán ní òpin àbí tán gbé fún ẹ akramakumullah ẹni tó lówó òyọ́ ẹlòmí ò jẹ́ kó dọ́dọ̀ ẹ̀ so yóò wà dé bẹ́ẹ̀ wàsáfà kàdámà háza ẹ̀rìn kan ó ní ṣẹ́ ẹ̀ níná káàlì tán fi ń pààyàn ni la ilaha illallah ó yẹ ẹ̀sà kan fi lè mọ̀ ipá àfà níwá ó tẹ̀jẹ̀ wọn lẹ̀ ó pa wọn wàdọ́ra bá háza ó lu ẹlòmí ẹ̀ ń sọ̀rọ̀ tàì sọ̀rọ̀ ó dìde ó gbà létí páò lórí kíni láì nídìí fọ̀yúpọ̀ háza minasanatihi wà háza minasanatihi ẹbá dé náà bá ní ẹmú nù dáadáa ṣó tó alùkú ní wà gbá sí àti ẹ̀ ṣó ti tó wọ tó bá ní kò tí ṣe dédé wọ́n tún bù sí títí tí ó fi yọnú títí tí ẹni yóò fi yọnú la ilaha illallah ìfaniyàtì hasanatuhu qabla an yuqda tí wọ́n bá tó bá ti di pé eléyìí dé onígbèsè dé wọ́n gba gbèsè wọn dẹ́bìtì ti pọ̀jú kírẹ́dìtì lọ wọ́n ti pọ̀jú kírẹ́dìtì lọ wọ́n wà ní kí ló tún ní kò ní dáadáa kankan mọ́ ok aburú ló ní wọ́n wà á di inú àtọ̀ nínú iṣẹ́ àṣìṣe tí wọ́n bá jùdù ní òṣùwọ̀n ẹ̀ṣẹ̀ ó bá pọ̀ jù dáadáa lọ wọ́n bá jù sínú náà ọlọ́run má dàwà pọ̀ mọ́ wọn tí wọ́n jò kanlẹ̀ bí táyà ní ọlọ́run má jẹ́ àjò kanlẹ̀ albarka ọlá nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam